ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Gistlover ká wá dọ́dọ̀ Ìyábọ̀ Òjó. Gistlover wà lórí DM mi ní orí Instagram mi, ó wá fún mi ní international number kan. tọ́ ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó ti tú àṣírí tó wà lẹ́rìn òun àti Gistlover o àti Ìyábọ̀ Òjó. Ó ṣàsọ gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ lẹ́rìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀yin èèyàn wa, ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Lizzy Anjorin sọ nínú fídíò tí ẹ ń wo èyí. Ó yẹ ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò náà. Ó ní kí n chat òun up lórí ẹ̀, ìyẹn Gistlover. Olórí burúkú lélẹ̀ oníparọ́kú, máa wáyé má ṣe rere. Ẹ má dá lóhùn, fídíò chat tí mo fẹ́ fi hàn yín náà fi ń ṣe parọ́kú, ẹ má dáhùn. Ìyábọ̀ bọ́ síbi, ẹ jẹ́ ká kọ́ tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀. Máa skip àwọn kan. Ẹ lè bá wa tag Very Dark Man in case tó bá nídìí àwọn phone number tí ẹ bá rí conversation wa níbí báyìí. Ẹ rí wípé àti Instagram ẹ̀ ló ti fún mi ní ẹ wò nọ́mbà tí ó fi ń bá wa chat ń gbà yẹn rí. Nọ́mbà 3 sí 4 ẹ̀ ló wà lọ́wọ́ mi, bọ̀ ìkan nínú ẹ̀ lélẹ̀. Ó máa bá yín chat the same time. Ẹ̀yin ará Instagram mi mọ̀ bóyá ẹ lè lè. Báwo la ṣe lè ṣe? So nọ́mbà tó fi bá mi chat rí now. Ṣé rí pé mo ní here, ẹ rí pé tẹ́ bá wo here yìí, ẹ rí pé àti Instagram ẹ̀ ló ti fún mi ní nọ́mbà yìí. Ó ní thanks for contacting kinikan Ines kinikan, please let us Ines àbí kankan Ines. Ó ní kinikan, ó ní sis, ó ní our house is popping on DP. That is new house tí mo ṣẹ̀ṣẹ̀ rà ní 2019. Àti sanwó before this time mo ní yes. Then mo fẹ́ fàsìkò yìí sọ fún gbogbo yín tẹ́ máa ń sọ wípé owó kí là ń san. Gbogbo yín tẹ́ ń sọ pé owó kí là ń san yẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ tó láyé, ẹ máa ráre kú tọmọtọmọ yín ni. Ẹ máa ráre kú lọ́wọ́ agbanipa, gbogbo yín pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ́ ń sọ wípé owó kí là ń san fún Gistlover tí ìjọba ń wò ó bó ṣe ń pa ọmọdé tó ń pa àgbàlagbà tí ìjọba gangan ò rí mú. Tẹ́ wá ń béèrè pé owó kí ni victim ń san, kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ tó láyé, ẹ máa ráre kú ní tọmọtọmọ yín. Ẹ máa ráre kú lọ́wọ́ àjèjì ni gbogbo yín tẹ́ máa sọ pé owó kí là ń san yẹn. Now ẹ jẹ́ ká máa bọ̀. Ó ní our house popping on DP. Mo ní yes o. Ó ní boss lady. Ta ló kọ́kọ́ ń jẹ́ orúkọ yìí? Bọ̀ kí lẹ́rí tí Ìyábọ̀ Òjó ń ṣe? Ẹ ti rí. Kí lẹ́rí tí Dọ̀kásì náà ń ṣe? Ẹ máa wò bọ̀. Ó ní I want a BQ o. Ó ti gba dọ́kúmẹ́ǹtì yẹn lórí Instagram bí báyìí. Ó ti gba àwọn dọ́kúmẹ́ǹtì ilé mi tí mo fi hàn wípé èmi ni mo nílé. Ṣé ti rí? Now mo ní our house o. Ó ní lolo. Ó ní ọmọ nílẹ̀. Mo ní ọmọ nílẹ̀ kò gbọdọ̀ sun BQ. Ṣé ti rí? Ó ní yes o. Have you moved? Ṣé rí? Ó ní have you moved? Mo ní yes. Mo ní but protocol of the estate is too much. Ṣé ti rí? Ó ní ẹ máa wo bíbá ẹ lọ tí yín. Ẹ máa wo bíbá ẹ lọ. Ń bọ̀. Ó ní kí n stay away fún àwọn kan na dangerous person kíní kan. I have my own reason. Ẹ ṣáà máa lọ. Mo ń bọ̀ tó bá débi tí màá ti dúró. Iṣẹ́ ò tí kan àwọn kan là máa somebody gave me bí kò tí kan gba àwọn eléyìí. Kò tí kan gba àwọn eléyìí. So far kíní kan kò tí kan gba àwọn eléyìí. Ìgbà tó tẹ̀ sọ pé wọ́n fún un ní gist kí ni mo sọ mo ní for real. Mo ní that one will not alter her husband. Okay. Ẹ ṣáà máa ṣìwé lè lọ. A ṣì ń bọ̀ lórí bí. Ẹ wọ́n sókè. She is no fi kíní kan ìyẹn òpin ní. Okay, ẹ já wò láti bí báyìí. Ká tó bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo déètì yìí. Ẹ wo déètì yìí 14th of July 2019. Ṣé rí pé ó ti gba dọ́kúmẹ́ǹtì ilé ọ̀dọ̀ mi níbí. Gbogbo yín tẹ́ máa ń dá sọ̀rọ̀ social media, this will serve as a lesson. Irú kọ́lù èpè tó máa jà yín. Ṣé ti rí pé ó ti fi hàn bí báyìí pé mo ti kó wọlé. Ṣé rí pé ó ti fi hàn bí báyìí rí pé mo ní here. Ó ti gba dọ́kúmẹ́ǹtì, ó ti gba gbogbo nǹkan tó fẹ́ gbà kódà ó gbowó. Ṣó ti yé yín pé kó má bàa bà mí lórúkọ jẹ́.
now ẹ máa bọ̀ so ẹ máa bọ̀ somebody gave eléyìí ó kàn mí níbọ̀ okay ó ní tó ẹ wò ó ní lágbájá is doing her baby shower as we speak ó ní why would a man call clinical son wife èmi ni mo sọ bẹ́ẹ̀ pé kó àìtẹ́yìn ṣe bẹ́ẹ̀ fọmọlọ́mọ mo ní her how do you know mo ní you be witch of our era mo ní ẹ̀yin èèyàn bá mi ka kínní kí ló dé báyìí mo ní her how do you know mo ní you be witch of our era jerry ẹ wò mo ní ẹ ti rí spam na confam I'm dancing already ṣe rí bí mo ṣe wà happy fún wọn mo ní I'm super happy ẹ ti rí déètì wo lélẹ̀ ẹ jájọ wo déètì ó máa fún mi ní déètì nísìn déètì wo rí 14th of May ẹ máa wọ ẹni tán ni mo ṣépè fọmọ ẹ wò ṣe ti rí 14th of May lẹ́yìn tí mo bímọ tán ẹ máa wo géèmù tí Gistlover gbá àti Ìyábọ̀ Òjó ẹ máa wo géèmù wọn bọ̀ so ó wá send kí ẹ bá mi Daniela ta ló ń jẹ́ Daniela Okeke ẹ bá mi tàgẹ̀ Daniela Okeke ẹ jọ ẹ̀yin èèyàn ṣé Daniela yìí kọ́ ni òun àti Mercy Johnson jọ ní issue ṣé lady yẹn kọ́ ni tó bá jó òun ni ẹ sọ pé yes ẹ wo nǹkan tó sọ ní sí una celeb Daniela Okeke but I told them to get me a clearer video of her and those doing those shit wọ́n yàgbẹ́sẹ́ nìyẹn lẹ́nu ó ní actress ni ẹ máa wo bí báyìí lọ o ẹ máa wo bí báyìí lọ o ṣóhun kọ́ ó ṣàlẹ́ nìyẹn náà ń yàgbẹ́sí lẹ́nu ó lẹ́nu yẹn náà ẹ máa bá mi wo time and date ẹ máa follow time and date o mo ní what did only stay okay ó sọ mi pé stay away from ẹnìkan mo ní pé kí ló rí what did you see mo wá ní ẹrí ó ní lámà ó ṣẹ́rí ẹrí pé géèmù iná fẹ́ fi mú mi ibi tẹ́ ti máa mọ̀ pé ọ̀rọ̀ 2019 set up ni ṣẹ́tí kò ló kọ́kọ́ jù sí mi pé àwọn kan ṣe baby shower èmi ò mọ̀ kankan ṣẹ́tí kó rẹ́rìn ẹ̀ máa wò bọ̀ ó ní what did you see is a use kìnnìkan quote me just like mi tiẹ̀ dáhùn mo ní ẹ ti rí kìnnìkan mi fẹ́ dá sọ̀rọ̀ ilé mi tí kéèsì ò tí kún ilé dem come lie say dem ìyẹn ò kàn mí kò tí kàn mí mo ní you sure say no be asaro mo ní you sure say no be asaro porridge ó ní you know Instablog carry her gist last week that she's among those going to Dubai to eat food she denied lolo mo ní how ife nìkan mi cases ò tí kàwọn yẹn ó ní no be only porridge mo wá sọ fún mo ní no celeb fit do this mo ní I swear no celeb mo ní they can do this to house help in the Muslim country but celeb for this because mo fẹ́ lọ sí Mecca ó fẹ́ rope mi ó dẹ̀ ń ba yé ẹni ẹjọ́ fẹ́ kàn kí n fún un ní story òkèké èmi ò dẹ̀ mọ kéèké ẹ wò ìgbà tí mo wá ní pé but mo ní but celeb for this mo ní kò jọ ẹ pé mo argue ó wá ní stop already stop ṣebí ẹ wo orúkọ tó dá ṣebí lágbájá want to release their list then only them beg am they collected huge money now ṣẹtiri orúkọ tó dá mo wá ní ṣòwò náà 200 billion ẹ má gbàgbé pé bóyá ń bá mi chat ní ló bá mi chat lọ́hùn mo ní I doubt it if celeb I doubt it for celeb if this is true then ikú yá ju ẹ̀sìn lọ mo ní okay ẹ ṣáà máa mo ní back to gist tó ń fún mi somebody gave me the gist someone kìnnìkan ẹ ṣáà máa bọ̀ gbogbo àwọn eléyìí mo sì ń bọ̀ analyse kì í ṣe ní second kò tí ì yá how this second kò tí ì yá ẹ máa bọ̀ kò tí ì yá ẹ máa bọ̀ gbogbo story tó ń sọ yìí ẹ máa wo ibi tọ́rọ̀ 2019 ti bẹ̀rẹ̀ ó ní sí caption ó fi property oní property hàn mí bó ṣe ń fi tèmi náà hàn wọ́n nìyẹn o bí Gistlover ṣe máa ń ṣe tẹ má lọ́ọ́ yè ti ẹni tí ó ṣẹ̀yìn rè ó ní you sef dey try reduce price small small
money house na house so as to get one job. Money if you see mini estate you run abi nkankan as a starter to open floor ṣẹ̀gbọ́n ní kí n reduce owó mi. Money is not me, na agent fit be my own. I have control over I don't have control over I have control over my own property. You can't sell house of 250 million for 200 million. Some 50 million dey Eleko side, but they insist on Lekki. Only better client go come. Oh, leave that matter. Let me talk wetin pay me. Wetin dey pay me this love areo. I need your help. Shetin get here. Only I need your help. Shetin get here. Only the money the day they told me I'll pay 22 million for documents and connecting water and water and light road. I got following day. I seek for 45 days. Oh, why only 45 days? Báwo. Kí ló lè tó yẹn. Ṣé rí pé ọ̀rọ̀ ilé mi ló bá ẹ máa wò. I swear to Allah. Ṣé rántí pé ó ti dárúkọ ọmọ 2019 yẹn níwájú. Ẹ mo ewé ẹ̀fẹ̀. Ẹ rí pé love ni mo fi respond. Ó ní I believe you ma. It's just funny. Money na my market money now. No be shit money. I'm desperately looking for customer now. Come do advert. Kí lẹ rí tó sọ fún mi. Only come and do advert. Money, I need that. Only I need that's not why I called you, Jare. Money, wọ́n máa sọ mí lẹ́nu. Ṣé ti rí gbogbo ẹni tẹ́ máa ń gbé advert lọ fún Gistlover. Ṣé ti rí example lẹ rí ṣé gbọ́. Money wọ́n máa sọ mí lẹ́nu. Èmi à ń ṣe ń sọ̀rọ̀ lórí DMO a tún sọ̀rọ̀ níbí báyìí. Only I need help o. Ó di mélòó tó lóun need help yẹn Gistlover. Ṣé mo ti ṣépè fọmọ ń bí? Ṣé mo ti ṣépè fọmọ ń bí? Now. Meanwhile, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó máa bá mi sanwó fún Gistlover. Amadodo ẹ̀sìn, mo ń bọ̀. Ó ní you know they look face. Ó ní ó wá sọ pé who? Ó ní you know they look face. Mo ní only somebody advertised his movie last week. Ṣé ti kó ní tíátà ni. Only that one no send them. Money but let me drop cash for some PR. Money, let me drop some cash for PR. But me ṣe advert. Ẹ má gbàgbé pé kò celebrate mi kò sọ nǹkan tó darí nípa mi o. Kémi gba advert wá. Ó fẹ́ fi kọ́ mi lọ́rùn pé mi ni Gistlover. Only mama, I have one business. I want to invest on. Oh, kí lẹ rí? Kí lẹ rí níbí báyìí? Kí lẹ rí ẹ̀yin náà sọ̀rọ̀ sókè. Ó fẹ́ wò jẹ́ kí n fi hùn àwọn ará Instagram. Ẹ̀yin ará Instagram sí. Ẹ̀yin ará Instagram. Kí lẹ rí tí Gistlover lóun fẹ́ invest lé lórí? Kí lẹ rí tó lóun fẹ́ invest lé lórí? Bike. Nítorí tí mo ṣe kíni. Did you see that? Now, ó ń bọ̀. Ẹ ṣáà máa bọ̀, ẹ máa bá mi bọ̀ bẹ́ẹ̀. Ẹ máa bá mi bọ̀. Ẹ ṣáà jẹ́ ká máa bọ̀ bẹ́ẹ̀. Ṣé ti rí? Torí àwọn tí mo ra báìkì fún. Ó ní bike delivery business and Uber. Torí àwọn tí mo ra Uber fún àti bike. Ṣé rí pé mi ò ṣépè fún ọmọ kókó ń bí ẹ̀yin èèyàn mi. Ṣé rí pé mi ò ṣépè fún ọmọ kókó ń bí. Money I will drop some cash. Ẹ ti rí. For PR like meme. Ṣó ti yé yín? Because I John dera wa ni. Ṣó ti yé yín? Only I need 300k urgent for my money to balance. Mo wá wò pé Gistlover tí n bá lọ fún lówó tọ́lọ́pàá bá lọ mú mi ńkọ́. Ṣé ń gbọ́ mi? Òun mo yín sọ pé for meme. Mo ní PR like meme. Ẹ rí pé mo distance business mi. Ó ní mo ó reply sí I will drop some cash for PR like meme. Only I don't get it. I don't mind if it is loan. Money not now. Money I will refund. Only I will refund it September. Only ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ Gistlover lélẹ̀. Ẹ rí pé mi ti ṣe pé fọmọ ń bí. Chai. Money I just invest every penny. Let's come back from market. Only chai. When are you going to market?
mo ní I just invested like jump ass the same thing pẹ̀lú pọ́s and pọ́ndà yẹn o mo ní from hajj my daughter mo ṣe ń lọ sí hajj ń bí kẹ́ máa wo nǹkan tó ń ṣe fún mi ní hajj mo ní from hajj my daughter supposed to follow me so painful ó ní èyà you don't take her around why ó ní you don't take her around why ẹ má yẹ kó ti blog ọmọ mi dáadáa o mo ní when you get to my level what you sow is what you reap nobody helps ó ní why tí mi kì í ṣe mọ́ ọmọ mi dání mi ṣáà pé ẹ máa wò mo ní what you make is what you spend no dash or miracle ó tún ti bá mi sọ̀rọ̀ lórí DM ní Instagram ó ní I wish to mo ní I used to seek in the market she used to stay with me ó ní èyà mo ní my own is slow no mo ní no matter how rich you are ó ní not that o mo ní with this kind project mo ní you go stay humble ṣe rí pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe létán ni ó ní lolo ó ní I know how much I take to èmi mo sọ pé I know how much I take to market my 72 workers get paid every week ṣe rántí ìgbà yẹn la ní stoner a ní sóyìn a ní alóṣìṣẹ́ tó pọ̀ gan ọmọ stoner pọ̀ bí wèrè ó ní 72 báwo how ó ní I have to pay mo ní I have to pay 7 weeks before I go because mo ń travel ẹ pé mo ṣe fẹ́ lọ make am bí ni ó ní wow it's been too late sis 7 weeks don't worry again ṣẹtiri ṣẹtiri kò ń ló kọ́kọ́ mọ̀ pé máa lo 7 weeks the same gist lover ìlú rẹ̀ kọ́kọ́ gbé wípé wọ́n ti mú mi lẹ̀ ń Saudi pé mo gbé cocaine torí mi tètè dé ó ní you can't mo ní you can't understand ó ní oh wow ó ní ẹ rí pé mo ti bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ business ìgbà tó ní kí n fóun lówó torí in case tọ́lọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní track ẹ̀ ó ní you are not in business mo ní you are not in business you can't understand ó ní let me understand mo ní this house is just an investment my market going is an investment I can only spend when I start making money ó ní I know right most houses are investments ẹ máa wo ibi tí ọ̀rọ̀ Lizzy ṣépè fọmọ bá ṣe dé junction tá a dé pẹ̀lú Ìyábọ̀ Òjó ẹ máa wo ibi tó ti bẹ̀rẹ̀ ó ní the house is part 1 the document is èmi mo sọ pé part 2 the interior gangan is like killer ẹ má yẹ pé bíbá yóò ti rí fídíò mi dáadáa mo ra uber àròkadà ọ̀kan tó ń bè mí lẹ́rù ni wípé báwo ni mo ṣe máa fún ìwọ lówó directly tí n bá dẹ̀ fẹ́ fún ẹ lówó mo lẹ́yìn tó máa ń bá mi fún ẹ lówó why tó ṣe fẹ́ gbowó lọ́wọ́ mi directly why tó ṣe fẹ́ yáwó lọ́wọ́ mi directly ṣó ti yé yín now ẹ máa wò bọ̀. I'm going out as early as 4 a.m. tomorrow for an inspection. Ṣé mo ń ṣe wàhálà fún inspection? Oh, thanks sis. Mo ní I'm going out only but it's urgent. Ó lóun ní ìdòwò yẹn urgent. Kí ló sọ ń bí? Kí ni ẹ̀? Kí ni? Mo ní I will not borrow you. God bless you. Ṣé. When I start making the money, they go talk say na shit again. Ẹ ti rí. I am waking up as early as 4 a.m. tomorrow. Ó ṣe tó jẹ́ kí n rí bíbá. For an inspection, I will not borrow you. I may not give you everything, but note that I will give you something. Shetiri. I am going out as early as 4 a.m. Shetiri. Tomorrow. Only how, thanks sis, but it's urgent. Shebo urgently need a way. I want to check a property for a client at Banana Island. Shetiri reason to she long cut video Banana Island now. Only okay, see success Jari. Only you are not here to monitor your business. Money, you are not here to monitor your business. Don't invest such money. Because mo rí pé àwọn tí mo lọ kada fún ti wọ́n lójú. Ó ti yé. Only I have trusted people. Only I have trusted people. Trust me. Trusted people like who? Ṣé Ìyábọ̀ Òjó tó ń rán kiri? Àbí Ìyábọ̀ Òjó gan ló bá mi chat mi mọ́. Only trust me. Mo ní Only yes. Mo wá ní Uber. Oye, only yes. Only òun ò tún fọ́kadà mọ́. Ó lọ bá mi sọ̀rọ̀ lọ́hùn pé òun ò fọ́kadà mọ́ pé Uber ló fẹ́ bẹ̀lẹ̀ rú tí ń bá mi pé ẹlẹ́dàá mi ṣàánú mi. Only yes, only and all this delivery. Ó ti yé yín. Only if I make some sales before I go, I will send something to you. Only delivery bike, since you trust them. Since you trust them, you will make sales
inshallah mo ní àmì. Only since you trust them no wahala, thanks so much. Mama ẹ kú iṣẹ́ o dani boni adé osis ó ní à ń wojú Ọlọ́run Gistlover send mi ní ilé mi ẹ̀rí ó send mi ní ilé mi pẹ̀lú swimming pool ó ní just seeing this is mad ó ní just seeing this ṣé mọ̀ wípé kíní ó ti gba àwọn dọ́kúmẹ́ǹtì mi sọ́wọ́ so ó monitor mi gidi. Only the exterior be giving poverty ghost pimples. Lolo. Money oops. Only lolo. Sherry. Mo wá ní before. Make sure you pay owó ńlá ni mo ná. So, you can't finish excuse me. Only how much is this your property worth? Ẹ bá mi bè lọ́wọ́ Gistlover. Kí ló dé tó ṣe fẹ́ mọ̀. Money this how I bought it. Only how much ẹni pé ó ń béèrè nípa price lẹ́yìn ìgbà tó ti gba document tán mo ní do I know only how much did you buy the house mo ní you wan pay me back abi only I go reach the level have job started coming job don dey troops in Sherry mo ní as an entrepreneur you don't jubilate on jobs that troops in you jubilate on things you achieve with your gain only jobs in trooping àwọn èèyàn tí ń fún un ládvert àbí nǹkankan ẹ ṣàkàtàn make you can come only true na mama I need your voice on a rape issue mo fẹ́ kẹ́ bá mi wo déètì only mama I need your voice only mama I need your voice on a rape issue can you help me post it on your page. Money I don't want to put my mouth there. Ẹ máa wò lọ. Mo dárúkọ àwọn èèyàn kan bí. A ṣe máa ṣe show fún àwọn eléyìí. Ẹ rí. Ẹ máa wò lọ. Money I don't want to put my mouth. Ẹ máa wò lọ. Ẹ máa wò lọ. A ṣe ń bọ̀ a ṣe show gbogbo àwọn show yìí. Only you go pregnant. Ṣẹ́rí ó ń gba àwọn information kan bí. Mo ní no ó ń deny ó lóun gba àwọn kankan ó ń deny yẹn. I thought you. Ẹ ṣáà máa wò lọ. Àwọn mo ṣáà bọ̀ kí lélẹ̀. Only sis if anything okay ẹ wò ó ní kí n lọ kọ̀ọ̀kan wá òun á fún mi ní caption